Àwọn adigunjalè pa akẹ́kọ̀ọ́ poli kan lẹ́yìn tí wọ́n jà wọ́n lólè, ọ̀pọ̀ tún farapa. Títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ, inú ọ̀fọ̀ àti ẹ̀dùn ọkàn làwọn akẹ́kọ̀ọ́ iléèwé poli kan tó wà nípìnlẹ̀ Ògùn Gateway Polytechnic ICT ṣàpàdé wà. Èyí kò ṣẹ̀yìn báwọn adigunjalè kan tó pọ̀ níye ṣe ya lọ sádùúgbò táwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún gbé lágbègbè Òde Rẹ́mọ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejì oṣù kejìlá yìí, tí wọ́n sì yìnbọn pa ọ̀kan lára wọn nígbà táwọn bíi mẹ́sàn-án míì farapa yánnayànna tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba agbègbè náà báyìí. Aláròyé gbọ́ pé àárọ̀ kùtùkùtù ní nǹkan bíi aago 3 ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí làwọn oníṣẹ́ ibi ọ̀hún ya wọ agbègbè ibi táwọn akẹ́kọ̀ọ́ yìí ń gbé pẹ̀lú onírúurú ohun ìjà olóró lọ́wọ́. Agbègbè Lárúfí nílùú Òde Rẹ́mọ sì ni wọ́n ti pitú ọwọ́ wọn fáwọn akẹ́kọ̀ọ́ náà. Lópin ohun gbogbo, akẹ́kọ̀ọ́ kan pàdánù ẹ̀mí rẹ̀ nígbà táwọn tí wọ́n farapa gidi ń gba ìtọ́jú lọ́wọ́. Akọ òkúta àti irin ńlá làwọn oníṣẹ́ ibi náà fi ba gbogbo wíńdò àwọn akẹ́kọ̀ọ́ náà jẹ́ kó tó di pé wọ́n ráàyè wọlé sínú yàrá wọn. Ọta ìbọn kan tí wọ́n ṣèṣì yìn ló lọ ba akẹ́kọ̀ọ́ kan tó sì kú lójú ẹsẹ̀. Wọ́n tún jí mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tó wà ládùúgbò ọ̀hún tí wọ́n sì sá lọ. Ọ̀kan lára àwọn olùkọ́ àgbà iléèwé náà sọ pé lóòótọ́ ni akẹ́kọ̀ọ́ kan bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ àti pé àwọn bíi 9 àti láńlọ́ọ̀dù kan tí wọ́n farapa ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn ìjọba báyìí. Ohun tí mo gbọ́ ni pé akẹ́kọ̀ọ́ tí wọ́n yìnbọn pa yìí kì í ṣe akẹ́kọ̀ọ́ iléèwé wa rárá. Ó padà wá síléèwé yìí ní láti parí ẹ̀kọ́ HND rẹ̀. Bákan náà ló bu ẹnu àtẹ́ lu àwọn jàǹdùkú ọ̀hún pé ohun tí wọ́n ṣe kò dáa, tó sì rọ àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ Ògùn pé kí wọ́n ṣí kàdéhùn tí wọ́n ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà nípa ètò ààbò tó fọkànbalẹ̀. Ìgbà kejì rèé táwọn oníṣẹ́ ibi ọ̀hún máa wá ṣọṣẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà tí wọ́n ń gbé lágbègbè bíi Òde Rẹ́mọ àti Ìṣàrà lágbègbè Ìjẹ̀bú. Èyí tó ṣẹlẹ̀ gbẹ̀yìn wáyé ní nǹkan bíi ọ̀sẹ̀ méjì sẹ́yìn nígbà táwọn jàǹdùkú kan lọ ja àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lólè tí wọ́n sì tún fipá bá àwọn akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ obìnrin sùn kí wọ́n tó lọ. Lórí ìṣẹ̀lẹ̀ yìí kan náà, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà ti bẹnu àtẹ́ lu ọwọ́ yọ̀bọ̀kẹ́ tí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún fi mú ọ̀rọ̀ ètò ààbò nípìnlẹ̀ yìí, pàápàá jùlọ níléèwé wọn. Òun rọ̀ gómìnà pé kó ṣohun gbogbo láti pèsè ojúlówó ètò ààbò fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé náà kí wọ́n yéé fojú winá àwọn oníṣẹ́ ibi ọ̀hún mọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.